Okay. Alhaja ò sí mọ́. Alhaja ti lọ báyìí. Kí lè sọ fún Alhaja wá sí Alhaji Pasuma. Àgùntàn gbogbo àjọ máa pariwo fún àwa ní náà. Wàásù ní kọ́kọ́ ní màmá ẹ̀ bí. Àwa ọmọ ojú títí gan náà wà kàn jẹ́ pé màmá ẹ̀ táwọn ìlú òjò bí wọ́n kí Ọlọ́run bá lájọ kí ó bá wọn kí àwọn sáyọ fẹ́ rí. Kí Ọlọ́run kó dẹ̀ dúró ti Alhaji Wasiu. Nítorí pé ọmọ ni. Àjàmbá sọ́pọ̀ mọ́. Ṣé Ọlọ́run kó dúró ti. Ó máa ó sì yẹ báyìí. Kí àwọn kọ́lọ̀ jẹ́ kí ìyàwó kò sí ọ̀nà kí àwọn ọlọ́pàá dàgbà kí òun fún ààrẹ kò fọwọ́ pa owó kò fi eré kò fi lòdò kó má kó sáyé bí aṣọ ìgbà mi sọ̀rọ̀ báyìí gbogbo àwọn náà ta ni wọ́n síbi táwọn bá wọn kẹ́yẹ ọlọ́run kò jẹ́ kí ilé àjọ ìlú tó náà kò sí ẹ̀yà àní. Ọlọ́run bá wa dáàbò láti Alhaji Pasuma jẹ́ kẹ́kọ̀ọ́ náìsì wọn lójú báyìí so wọ́n kọ́ ni wọ́n máa ṣe kọ́ tí wọ́n yóò rí sí ṣé tí wọ́n rí àsìkò àwọn èdè màmá ṣe rí pé Ọlọ́run fẹ́ màmá dáadáa àwa náà nífẹ̀ẹ́ màmá Ọlọ́run fẹ́ wà jù wọn lọ òun ni aṣáájú ní ilé ìwé so àwọn ẹbí àṣàyè ó ti pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ àwọn èèyàn ti wá wọn sí lọ wọ́n á dúpẹ́ pé ẹlẹ́yìn òṣìwájú bí ọlọ́pàá rẹ̀ sí fáàmù bí kí ló tún. Èrò sì tọ̀tọ̀ ń bọ̀ ẹ má fọ́ o Alhaji Wasiu Ayinde olórí wọ́pọ̀ náà bá wọn fa o ẹ ṣe gan-an so ẹ̀yin tèmi ẹ má ṣe. Our mother that just passed away yesterday. Our mother, Alhaja too, Roland, PASUMA'S just passed away last night. His mother to every one of us, not even his only children, his mother to everyone. She has been doing good. I can confirm the good from his son as well, you understand? So, all we pray for us, I forgot all the colleagues, I'm not down missing like that. So, all about us, see, I so rest in perfect peace. Just making you. So, God bless you. I know I'm maybe, thank you so much. Yeah, thank you so much. Àwọn àpọ̀ ìbẹ̀rẹ̀ fún wa ní. Só ti tọ́ nìyẹn. Ó yá. Orúkọ tèmi tí mo sọ̀rọ̀ ẹ̀ ní Alhaji TV Leda tí o bá yé mọ̀ sí OSP1 ọmọ ọ̀gá láfọ̀tì ẹjọ́ sọ àti nǹkan tí à ń ṣe ní ṣe bẹ́ẹ̀ lo kínní. ní ọjọ́ tèmi nígbà yìí. nǹkan tí ó jẹ́ kẹ́rin wá báyìí lọ́jọ́ tèmi wọ́n pé àwa fún títí ìyá wa dájú bàbá wa Alhaji Wasiu Ologe Pasuma wá fún títí ìyá wa Alhaja Alhaja àwọn sì máa gbọ́ pé ìyá wa fi ayé sílẹ̀ so láti àwọn àti ìgbọ́ wọn tá a wà ní Ìbàdàn náà láti wá sí Ìbàdàn láti wá ojú sí bàbá wa láti rí màmá o pé bóyá bàbá fi ṣẹ́rí nǹkan tí èmi lè sọ ó pọ̀ ṣùgbọ́n jẹ́ kí n sọ díẹ̀ bẹ́ẹ̀
ìyá wa jẹ́ ìyá lálùbáríkà, ìyá tó fẹ́ràn kí gbogbo àwọn tó súnmọ́ mọ́ àwọn tí ò fẹ́ kí wọ́n ní sùn àti káyé wọn bàjẹ́. Ìyá òde ìfẹ́ wà láàbọ̀ fẹ́ kí bóyá kí bí gbọ́n mi síbi tó máa ṣe láàrin àwọn tó súnmọ́ àlájì tó súnmọ́ ìwà sọ́lá tó súnmọ́ tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ọba ilé àbọ̀ fẹ́ lágbára díẹ̀ tí agbára mo fẹ́ ká láti yọjú sí ìdájọ́ wà láti wà sọ́lá tó wà sọ́lá. A máa ń ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn tí ó ṣe nìkan a máa ń gba ọ̀dọ́ wa ní sí ọ̀dọ̀ ọ̀dọ́ láti bá wa bẹ̀ mọ́ pé àyè tó bá ìlú ọ̀dà ṣe tí ó gba ọ̀dọ́ bí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bá sọ ìyàwó náà máa rí ẹgbẹ́ tó bá lọ sábà wọn máa ń gbà wà lọ́nà tó pọ̀. Ẹ̀rọ ní Bàríkà ní lè máa ń fi àdúrà sí ìwà ní gbogbo tó pọ̀ jù tí ayé wọn náà máa ń bàjẹ́ orí bọ́lá ṣiṣẹ́ wọn tí wọ́n náà wọ́n fẹ́ tó. Gẹ́gẹ́ bí èmi nínú ọmọ nìkan mo bá ní ojú ilé ìjọ ìjọba ìjọ tó bá ní arúgbó akẹ́kọ̀ọ́ àti àgbàlagbà ṣe mo rú mọ́ ìyá yìí mo pẹ́ bóyá tí ọlọ́wọ́ bá ní wọ́n ní ẹ̀kọ́ tó pẹ́ jù bá nínú ìgbà ṣe ọlọ́wọ́ máa ṣe ọlá ṣe tó lágbára jù ṣe ọlọ́wọ́ ẹ̀ jẹ́ alálùbáríkà sí ìsá ó dùn. Gẹ́gẹ́ bí olórin olókìkí tí gbogbo ayé mọ̀ akéèké ẹ̀kọ́ báwo ojú ẹ̀ náà tí àwọn bàbá wa àbáwọn tó jẹ́ aṣíwájú fún àbáwọn tó jẹ́ pẹ́ tí mo ti kọ́ látàárọ̀ ó tẹ́mi kan lè bẹ Ọlọ́run àti aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní tẹ́mi lè bẹ̀ ni pé ilé ìkẹ́ rẹ ní ká ti bá wọn ilé ìkẹ́ rẹ ní ká ti bá wọn lọ kọ́lọ́ máa fi wọn sí ìjà ilé ìkẹ́ kọ́lọ́kọ́lọ́ kó wọ lásìkò tá a wà kó wọlé àná Ramadan tá a wà kó wọlé ọjọ́ tí àṣàrà ìlú tó wá gbẹ̀mí ìyá wa àjíjà kó wọlé àrú ọjọ́ náà níwájú ètò Ọlọ́run nínú àwọn tó bá papòdà àbáwọn tó ti sì láyé mọ́ kó wọlé arúgbó ṣe ṣá owó ọjọ́ àná ní ẹ̀sà Ọlọ́run kó máa pàṣẹ ìyá rẹ̀ torí èèyàn ní nílà yìí kó ló máa ń mì lọ́wọ́ kó lọ́kọ́ wá fi pàṣẹ ìṣòro rẹ̀ kó wá fi tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rẹ̀ Bismillah kúrò àgbà. orúkọ ilé ẹ̀kọ́ sí. Orúkọ mi ni Alhaji ti lè lẹ́dà owó ẹ̀sìn wa Alhaji wa sọ ẹ ṣe bá mi. Vale, no mamalas. No, especially because I'm very well meeting. Mo kàn lọ kí wọn náà ní àpàtẹ sọ̀rọ̀ mo máa ṣeré all that. So I was thinking mo máa rí wọn lọ́jọ́ tí màá ọ̀rọ̀ wọn ni mo ti máa ń ṣe. It just happened like that, so nobody was expecting it. Ọgbọ́n yìí sọ fún ọkọ ọjọ́ tí màá wà máa ríra. Just when the news came yesterday, I was at home. I was called on the phone, so I was very shocked. I had to just come here immediately. Mo lè drive bọ̀ láti Toyota, but shock wà lára mi ẹ̀ mo drive, so mo kàn wá sí mi. Vale, no mamalas. No, especially because I'm very well meeting. Ìyá tó dáa ni náà pé tọ́lá ti fẹ́ mọ ìyá tó dáa ìyá jẹ́ inú àwẹ̀ ìyá tó dáa lọ bí màmá yẹn dáa gan ìyá tó bímọ alálùbáríkà tó tún wá fún gbogbo wa jẹ pé ẹ má bàbá yín jà o ẹni tí ò bá rí àpò àṣàkábà tí ló dé mi máa rí ẹ kí ló ṣẹlẹ̀ tó ń bá mi jà ní màmá mi bá yín jà àjọ̀dọ̀ Ọlọ́run ìyá tó lọ́lá lù kan ni ó dáa gan ẹ mọ̀ àmọ̀ pé nǹkan sọ nù ọ̀nà àti gbọ̀ngàn tí nǹkan sọ nìyẹn ìyájú wà sọ́ra àbíjọ́ fi sílẹ̀ òkè lọ́mọ máa lọ́wọ́ òní jábọ́. Nígbà tí ẹ̀yìn ẹ̀gbọ́rò yẹn lọ́nà pé alágàgà ìláyé kí ló wá sí lọ́kàn. Àmúdàkọ̀ àná yóò jó agbolẹ̀ wà. torí wáàsí ni mo wà wáàsí ni mo wà èmi nìkan kọ́ wáàsí ni mo wà àmọ́ bá gómi ṣe dún tí mo gbọ́ ẹkú ọ̀rọ̀ èèyàn ẹkú ọ̀rọ̀ èèyàn ni mo gbọ́ mo fi wáàsí yẹn lẹ̀ ẹkú ọ̀rọ̀ èèyàn ni mo gbọ́ mo fi wáàsí yẹn lẹ̀ mo jẹ̀ lábẹ́
pé ìyá alálùbáyé ká lò yá mi gbogbo ìwé mi ò ní ìyàmọ́ àwọn olójú gẹ́gẹ́ bí ìjà. àjọṣepọ̀ yẹn àti aláàjì wá sí aláàjì Pasuma gẹ́gẹ́ bí ojúlówó ọmọ lọ́dọ̀ ẹ̀ nípa olè alájà kó. màmá kankan ló dálẹ̀ màmá kankan ló mú mi bálájì wá sọ́ra màmá ní ọmọ lọ́mọ yìí bàbá mi tọ́jú ẹ̀kọ́ kó gbọdọ̀ ṣe ìyá ní o ìyá ní ìwọ̀n láì tàbí àgbàlù tó àbúrà gbogbo lanú àwẹ̀ ìbúra tó ìyá ló yẹ kí n já rẹ̀ mọ́ ìyá gangan ni ó jẹ́ kí n já rẹ̀ mọ́ màmá lọ́kọ̀ pé èyí mo fẹ́ ọmọ ìṣẹ́ àkọ́fẹ́ kò sí ilé tó gbà. alájí náà sì dúró. ó ṣe dáadáa wà láì. oníbàyí tí ìyá mi ò mọ̀mọ́ mi ò kúbúrà mi ò kò sí kúbúrà mọ́ kí lẹ́yìn sọ́kà Pasuma Àlàbí. Ọlọ́run ló kù ìyẹn máa dúró tọ́ Ọlọ́run ni tẹ́lẹ̀ náà bàbá máa wà ọmọ Ọlọ́run ló máa dúró tì mí Ọlọ́run ló rán màmá sí wa náà kó mọ́ dúró àtàlẹ́ ọmọ Ọlọ́run ló kù àtàlùkù ráàdì tó tí ọba ti ní ẹ̀rọ pọ̀ kò ní ṣe Ọlọ́run á bá a bọ̀ ń fẹ́ yà wá. ẹ̀yàn àti ẹ̀wà káàkiri. abiyamọ máa jèrè ọmọ wọn gbogbo abiyamọ iṣẹ́ tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ni máa ṣiṣẹ́ kẹ́yìn omijé ni abiyamọ fi ń gbé lórí ọmọ iyì bẹ́ẹ̀ ni pé ọmọ rẹ gbogbo ẹ̀yìn wa èmi pásítọ̀ ni mí prophet ni mí Islam la bíbí sí abdulwazi mama tó kú yìí mama mi Alhaji Wasaide orúkọ kan la jẹjẹ he say love there's nothing love cannot do this is not the time we begin to preach religion because there is no religion in heaven but love starts from this world. I want to tell you mothers take care of your children ẹ̀yin ọmọ náà ẹ tọ́jú àwọn òbí ìyà tí ìyá wa jẹ sẹ́yìn ìrìn ẹ̀ làwa jẹ́ ń sìn. I want to tell you ẹ má sáré eléré kẹ má kàn lẹ́sẹ̀ ẹnikẹ́ni tó bá fi fẹ́ fi rẹ̀ hàn tipátipá ayé àwọn lè mọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ká wò pé ìgbà kan la máa bẹ̀rẹ̀ sí ní tọ́jú ìyá wa ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní ṣe láti sìn ín lọ bá sọ fún ọ sọ fẹ́ pé ìyá ẹ̀ làjẹ́ kó má sùn mọ́ kí ló dé tí pásọ yẹn ò ní agbára láti pàjẹ́ yẹn àjẹ́ yẹn ò pa wá ní kékeré bàtà wá dàgbà ló fẹ́ pa wá jẹ ó pé ẹ kó ṣe síta kó ṣe sí ìyàwó ẹ kó ṣe fẹ́ bí ìyàwó ẹ ju ìyá ẹ lọ ọjọ́ alẹ́ ẹ kọ́ ní gbogbo nǹkan bíbélì kan sọ pé bọ̀ fún ìyá rẹ àti bàbá rẹ kọjọ ayé ẹ kó lè pẹ́ pásọ sọ fẹ́ pé kó má fún ìyẹn lówó kó mọ́ wá church wọ́n lọ dẹ̀ tó bí ajù láyé and gbogbo ìrìn àjò tá a bá rìn láyé ẹ jẹ́ ká mọ̀ máa lọ síbi kan ni ìrìn àjò tá a bá rìn láyé àárín la wà àwọn kan wà wájú àwọn kan wà lẹ́yìn má fi ìgbéraga ṣògo torí pé ibi tó délé ni làwọn kan mọ̀ àwọn tó bá ju ẹ lọ wọ́n ń bọ̀ lẹ́yìn. I want to use this to encourage Nigerians. Youth, let us come together. Let us love ourselves. Let us be purpose-driven. And don't get distracted about what is going on in this country. I am here not because I'm a pastor. I'm here because I'm here to be with my brother, be with my friend. I'm here because my own biological mom is alive. But this woman really brought all of us together. Many people will not know how this woman was actually there to me. When I came in this morning, I said, okay, that's for me. I am principled. I am lion-hearted. I am purpose-driven. And I'm a preacher of love. What am I trying to tell you? Don't wait for people to encourage you before you take care of your mother. Don't wait for people to encourage you before you be a blessing to your mother. Remember the day you came to the world. Before you came to the world, what she went through and how she's been able to take care of you. I'm not saying you shouldn't take care of other people, but take care of your mom. I didn't go to school. Our yesterday, I mean, we don't want to flashback, but we have to keep moving. So I'm here to celebrate the departure of our mother, who is resting in God now, and celebrate my brother, encourage him that we have to keep moving. Life is all about you understanding what the life is. Life is a school you can never graduate, because life will not stop teaching you. So we have to keep learning every day. Lesson for today: take care of your parents. Mothers, don't give up on your children. You never can tell what that child is going to become. And I pray for all mothers all over the world, you will not cry over your children. I pray for all children over the world, we are not going to be wasted. Nigeria will not be destroyed. God bless you. Kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ìyá dáadáa tó gbẹ̀yìn wọn
ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ni ò lè sọ pé kọ́lọ̀ fi iṣẹ́ wọ́n òun dá wọn lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò lè sọ pé kọ́lọ̀ fi iṣẹ́ ìyá òun dá wọn lẹ́jọ́ Alhaji ò pọ̀ everybody now but everybody ti mọ all over the world ìfẹ́ àná ìfẹ́ ìní títọ́ lálójú ní ká máa ṣe kọ́ bẹ́ẹ̀ nípa ṣe kọ́ kẹ́yìn Alhaji keep moving keep being strong. Thank you. God bless you, sir.